àrà Elédùmarè síwájú ohun gbogbo mojúbà kọ́dá ṣẹ̀dá ọba adániwáyé ẹlẹ́bùrú ìkẹ́ ọba tó faratì bí òkè ọlọ́run àwọn ọlọ́run ọba àwọn ọba ògbénu wúndí aṣọlá ògbénu adélébọ̀ ṣògo ọ̀rọ̀ ògbénu ọmọ ènìyàn fọhùn bí agogo alápá kábíkábí èmi náà ni olólùfẹ́ yín ọ̀rẹ́ yín àbúrò yín aya yín ọlámídé àyànyínká aya ọlásànlóyè ọmọ wọn nílùú ìrè ọmọ ajílù bí òkun alùpùpù ọ̀sà ṣe bí òkun òlọ́yẹ́nú adélò bàbá rẹ̀ ní ọjọ́ tí ò ní gbogbo ẹ̀yin aráalé ẹ jọ̀wọ́ ẹ dákun ẹ mú jókòó torí wípé àwọn àlejò tí mo gbé wá sórí ètò lónìí àwọn àlejò pàtàkì ni àwọn èjìrè ará àsokùn wíníwíní lójú orogún èjìwọ̀rọ̀ lójú ìyá rẹ̀ ọkọ ń bá bí èjì ló wọlé tọ̀ mí òbẹ́kìsì bẹ́kẹ́sẹ́ ó bẹ́ wọlé alákìísà ó sọ alákìísà tó nígbà aṣọ àwọn Glorious Twins ló wà lórí ètò àrà Elédùmarè ní ọjọ́ tí ò ní gẹ́gẹ́ bí ẹ ti ń bá wa bọ̀ tẹ́lẹ̀ gbogbo aráalé àwọn Glorious Twins ni mo gbé wá sórí ètò lónìí láti wá bá wa sọ ọ̀rọ̀ kan àbí ẹ̀kejì láti wá mú wa lára yá Glorious Twins orin yìí ni mo fẹ́ jẹ́ ká ọkọ̀ gbọ́ wọlé ó yá. Afẹ́fẹ́ ìyípadà rere jẹ́ kó fẹ́ sí mi. Afẹ́fẹ́ ìyípadà rere jẹ́ kó fẹ́ sáyé mi. Mo gbójú mi sókè, mo ń retí ìyanu rẹ̀. Afẹ́fẹ́ ìyípadà jẹ́ kó fẹ́ sáyé mi. Lágbára Ọlọ́run Elédùmarè afẹ́fẹ́ ìyípadà rere afẹ́sáyé mi afẹ́sáyé yín afẹ́sáyé gbogbo ojú tó ń wò wá pátápátá. Àwọn mo fẹ́ jẹ́ kẹ́ ẹ sọ orúkọ yín fún àwọn aráalé kí wọ́n bá lè mọ̀ yín. Orúkọ tèmi ni Ẹkúndayọ̀ Táyélolú tí gbogbo ayé mọ̀ sí Glorious Twins. Orúkọ ti tèmi ni Ẹkúndayọ̀ Kẹ́hìndé tí gbogbo èèyàn mọ̀ sí Glorious Twins. Ẹ káàbọ̀ sórí ètò àrà Elédùmarè lẹ́ẹ̀kan sí Táíwò àti Kẹ́hìndé Ẹkúndayọ̀ mo kì í káàbọ̀ ẹ ṣe àdúpẹ́ ẹ ṣe tá a pè yín tẹ̀ jẹ́ wa. Orúkọ Glorious Twins tẹ́ ẹ̀ ń jẹ́ gangan báwo ló ṣe ṣẹ̀ wá? Orúkọ Glorious Twins ó ṣẹ̀ wá bíi nígbà tí a fẹ́ bẹ̀rẹ̀ sí ní máa kọ orin. Gbàtà àwọn èèyàn tí wọ́n rí bí ohùn wa ṣe dùn tó mọ̀ pé gbogbo ọmọ ológo pàdé máa ń pè ní Glorious bí a pé Glorious Voice kìíní kan. Ṣùgbọ́n torí pé àwọn èèyàn rí pé ohùn yẹn in fact pé Ọlọ́run ọba nìkan ló jogún ẹ̀ fún wa. Láti pé àwọn òbí wa náà dẹ̀ tún mọ̀ nípa ohùn yẹn ṣèdí nìyẹn tí Glorious Twins yẹn tó fi wá wáyé pé àwọn ọmọ yìí Glorious Twins ni wọ́n. Àǹtí mi Kẹ́hìndé ṣé bó ṣe rí gẹ́lẹ́ nìyẹn? Bẹ́ẹ̀ ni mà ìgbà tí mi discover pé a ní talent so ọ wá ṣe fídíò mẹ́mi ò tiẹ̀ kà kún pé kìíní sọ wá ṣe fídíò wọ́n ṣàgbé sí social media àti wá gbé sí social media àwọn èèyàn tí wọ́n ń rí wọ́n ní àwọn ọmọ yìí lóhùn àwọn ọmọ yìí bẹ́ẹ̀ wọ́n ní bí akáwọn máa ṣe fídíò yẹn fún wa sáwọn èèyàn máa ní Glorious Twins lẹ́ẹ̀kan sí àwọn ìṣòwò mi wá ní pé bí kí wọ́n fi ẹ lo orúkọ yẹn ó dà bẹ́ẹ̀. Á tó ọdún bíi mélòó lẹ ti ń kọrin? Last year ni a bẹ̀rẹ̀ orin kíkọ. Kíkọ pé ẹ bẹ̀rẹ̀ sí ní gbé sórí ayélujára àbí tí ẹ bẹ̀rẹ̀ sí ní kọrin gangan? Á ti tó ọdún mélòó? A bẹ̀rẹ̀ sí ní kọrin ìgbà tá a ṣe wà ní bí ọmọ ọdún 5 la máa ń kọrin ṣùgbọ́n ìgbà yẹn àti ìmọ̀ kankan dàdẹ mọ̀ àti lè split part pé èèyàn kan fẹ́ kọ tẹ́nù àbí ọ̀tò ṣùgbọ́n ìgbà tá a wá pé bí ọmọ ọdún 9 tá a lọ sí ọmọ ọdún 10 ni mọ́mí wa wá rò pé òkè àsìkò tí tó torí àti mọ ọ̀tò yàtọ̀ sí tẹ́nà so ìdí nìyẹn tí wọ́n ṣe wá bẹ̀rẹ̀ àti wọ bí ọwọ́ 10 ni a ṣe wá bẹ̀rẹ̀ sí ní máa kọ orin ṣùgbọ́n last year la bẹ̀rẹ̀ professionally. Ẹ ti tó bí ọdún mélòó báyìí? Ọmọ ọdún 12. Ọmọ ọdún 12 náà dá. Nígbà tẹ́ bẹ̀rẹ̀ orin kíkọ ìyàwó ní àwọn òbí yín kọ sí bàbá yín ni àti ìyàwó lọ́kọ sí orin kíkọ ṣé wọ́n gbà yín tọwọ́ tẹsẹ̀ pé lóòótọ́ ni àwọn ọmọ yìí ní ẹ̀bùn orin kíkọ ẹ jẹ́ kí wọ́n máa kọ́ wa bí wọ́n wò pé àánú mi ìrò bóyá àwọn ọmọ yìí ti lè kọrin báyìí ẹ jẹ́ ká sì máa wò wọ́n ná. Wọ́n gbà wá tọwọ́ tẹsẹ̀ torí pé ọ̀yà bí àjogúnbá àwọ̀ ta lẹ ti jogúnbá. Àwọn aládé mi náà ni. Àlejò torí àbúrò wa wọ́n kọrin grandma wa choir ni wọ́n church mọ́mí àti dáàdì wa náà olórin ni wọ́n àjogún gbogbo ẹ̀ lọ́wọ́. Ẹ jogún gbogbo ẹ̀ lọ́wọ́ wọn. Ta lẹ wá nífẹ̀ẹ́ jù nínú ìyá àti bàbá tó bí yín lọ́mọ? Èmi nífẹ̀ẹ́ mọ́mí mi.
ẹ̀yin nífẹ̀ẹ́. Mọ́mì. Àwọn méjèèjì mo nífẹ̀ẹ́ o. Àwọn méjèèjì. Kí ni ìdí tó fi nífẹ̀ẹ́ ìyá tó bí ọlọ́mọ? Torí pé ìyá ni wúrà iyebíye tí a kò lè fowó rà. Ìyá jẹ́ ìyá tó máa ń jìyà lórí ọmọ. Ìyá ló máa jí lóru tá máa pé ọmọ pé ìpẹ̀lẹ́ tí ọmọ gbọ́dọ̀ bá dẹ̀ tún yàgbẹ́ sára kò sí pé bóyá bàbá ló fẹ́ ṣọ̀dì fọmọ ìyá náà ni. Tó bá di àsìkò tí ìyá àbí tọ́mọ bá sick ìyá ní ẹ máa rí pé ìyá gbogbo lára máa ta jù nínú láàrin ọmọ ṣùgbọ́n àwọn bàbá tiẹ̀ ní rí sáìn pé bóyá ọmọ wọn sick wọn ò ní sunkún wọn ní sẹ́yìn. Point of correction kò kí ń ṣe àwọn ìyá nìkan àwọn bàbá náà àwọn náà wọn kò kí ń ṣe pé àwọn náà kì í tọ́jú ọmọ kò kí ń ṣe ìyá nìkan náà ni wọ́n jìyà lórí ọmọ àwọn bàbá náà wọ́n jìyà lórí ọmọ. ṣùgbọ́n ìyá jìyà jù lórí ọmọ. Àǹtí mi Kẹ́hìndé ẹ̀yin ní ìyá àti bàbá ló jìyà jù lórí ọmọ. Àǹtí mi Táyé ẹ̀yin ní ìyá nìkan ṣùgbọ́n èmi fẹ́ fi yé yín pé àti ìyá àti bàbá ló jìyà lórí ọmọ. Ìyà tí wọ́n bá kọ sí yín ni mo dẹ̀ mọ̀ pé dádì jìyà lórí yín. Ẹ̀yin lẹ́kọ̀ọ́ wò pé mọ́mì nìkan nítorí pé mọ́mì nìkan ni ẹ nífẹ̀ẹ́ jù lọ. Ẹ̀yin sì nífẹ̀ẹ́ àwọn méjèèjì. Ìyẹn náà dáa. Ǹjẹ́ ẹ lè kọ orin àkọ́kọ́ tí ẹ kọ́kọ́ kọ? Táwọn kọ̀ọ̀kan lákọ́ bẹ̀rẹ̀ sí ní wà. Nígbà tí kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní kọrin, orin àkọ́kọ́ wo lè kọ́kọ́ kọ? Táyé fi mọ̀ pé orin yìí ni orin àkọ́kọ́ tí mo kọ́kọ́ kọ o. Táwọn ayé fi gbóhùn mi pé ohùn àwọn ọmọ yìí dùn ó rẹwà pọ̀, ohùn wọn sì dùn létí. Láíláí kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ òun ni àkọ́ tí gbogbo ayé fi gbà tọwọ́ tẹsẹ̀. Ǹjẹ́ mo lè gbọ́ láíláí kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ òun? Láíláí kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ lọ́dún tí a wà yìí. Láíláí kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ kókòdé tán kẹ́mi mi wá pín. Láíláí kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ lọ́dún tí a wà yìí. Láíláí kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ arúgbó ọjọ́. Láíláí kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ kókòdé tán kẹ́mi mi wá pín. Láíláí kò gbọ́dọ̀ ṣẹlẹ̀. Kò dẹ̀ ní ṣẹlẹ̀ lórí ayé yín, kò ní ṣẹlẹ̀ lórí ayé tèmi náà. Ogun ògódì ẹ̀mí pin kò ní dé bá yín lójijì, kò dẹ̀ ní dé bá èmi náà, kò ní dé bá gbogbo ojú tó ń wò mí pátápátá. Ẹ wo ẹja súré dókè lọ́hùn náà gbogbo ẹ̀yin aráalé à ń bọ̀. Ìrọ̀rùn dé fún gbogbo kọ́lékọ́lé fún ẹni tó fẹ́ láti ṣe alumí ilé rẹ̀ ní owó pẹrẹu bíi aluminium fish sheet, Gerard roofing, tiles, aluminium window, aluminium sliding doors, water connector. Ẹ má dààmú, ẹ má rìn jìnnà, ẹ kàn sí SS Stivlum Aluminium Global Industry sórí nọ́mbà wọ̀nyí 08038369146 tàbí 09023789843 lẹ́ẹ̀kan sí 08038369146 tàbí 09023789843 tàbí Olamide Stephen 1980@gmail.com. SS Stivlum Aluminium Global Industry ni mo garanti yín. Ẹ káàbọ̀ padà sórí ètò yín, ètò wa Àrà Elédùmarè. Gẹ́gẹ́ bí a ti ń bá lọ tẹ́lẹ̀, àwọn àlejò mi lónìí òdú ni wọ́n ń ṣàìmọ̀fólókò àwọn Glorious Twins. Olórin wo gan-an lẹ̀ ń wò bí àwòkọ́ṣe? Mọ́mì wa Ṣọlá Ìmísí. Mọ́mì wa Ṣọlá mi. Àǹtí mi Táyé ńkọ́? Olórin tí wọ́n wò bí àwòkọ́ṣe náà ni mọ́mì wa Evangelist Tọ́pẹ́ Àlàbí. Orin mọ́mì wa Tọ́pẹ́ Àlàbí wo lẹ wá nífẹ̀ẹ́ jù? You are worthy. You are worthy. You are worthy. Oh my praise. Ẹlẹ́bùrú ìkẹ́ òrọ́mọ níjẹ́ fàyà tí o àròní body love. You are worthy. Gba ògo àtọlá, gba ògo àtìyìn, ìwọ nìkan ló tọ́ sí. Gba ògo àtọlá, gba ògo àtìyìn, ìwọ nìkan ló tọ́ sí. Ìyún náà dá ohun yín tí mo tiẹ̀ gbọ́ gan àfi bí ẹni pé mò ń gbóhùn mọ́mì wa Tọ́pẹ́ Àlàbí. Ẹ ṣé mo dúpẹ́. Orin mélòó gangan lẹ́yìn gan ti wá ṣe síta?
orin tí a ti ṣe síta tó jẹ́ album ẹyọkan ni album tá a ti ṣe síta ṣùgbọ́n single a ti ṣe single ẹyọkan méjì ni a kọ́ ṣe nǹkan kò ní kàn mí tá a ṣe fún COVID-19 a dẹ̀ tún ṣe kan náà ìyẹn tó go bá dé tí Láíláí Kò Gbọdọ̀ Ṣẹlẹ̀ wà nù ẹ̀ àìṣe wá release album tí àkórí rẹ̀ náà jẹ́ tó go bá dé tí n tó ń jáde. ó dà bẹ́ẹ̀ orin wo ni ẹ wá fẹ́ kọ fún èmi báyìí ètò Ààrẹ Elédùmarè orin ìyá ni mo fẹ́ gbọ́. ọmọ tó mọ̀ ya rẹ̀ lójú òṣì yóò tọmọ náà pa ọmọ tó mọ̀ ya rẹ̀ lójú òṣì yóò tọmọ náà pa ìyá tó jìyà pọ̀ lórí ẹ̀ bàbá tó jìyà pọ̀ lórí ẹ̀ ọmọ tó mọ̀ ya rẹ̀ lójú òṣì yóò tọmọ náà pa. bẹ́ẹ̀ ni ọmọ tó bá mọ̀ ya rẹ̀ lójú òṣì ni ó tọmọ náà pa. àǹtí mi Táyé àǹtí mi Kẹ́hìndé bí ọdún bíi 10 sí 20 ọdún sínsìn kí lẹ̀ ń wò láti dì ní ọjọ́ iwájú kí lẹ̀ ń rò lọ́kàn yín. n tó ń rò tí mo ń rò lọ́kàn mi ni wípé mo fẹ́ jẹ́ dókítà ṣùgbọ́n ìdí tí mo ṣe fẹ́ jẹ́ dókítà ni wípé torí ọ̀pọ̀lọpọ̀ àwọn dókítà tí wọ́n máa ń treat àwọn patients owó ni wọ́n máa kọ́kọ́ gbà kí wọ́n tó gba ẹ̀mí nítorí ẹ̀ ti fa ikú ọ̀pọ̀lọpọ̀ èèyàn ìdí nìyẹn tí mo ṣe fẹ́ jẹ́ dókítà láti máa gba èèyàn là kó tó di pé mo gba owó ó dẹ̀ ti wù mí kí n jẹ́ olórin ṣùgbọ́n nítorí tí mo fẹ́ràn jù tọ́lọ́run kó gbàdúrà mi fẹ́ jẹ́ olórin gbajúmọ̀ tó jẹ́ pé gbogbo èèyàn máa mọ̀ kárí ayé. nǹkan tí èmi fẹ́ jẹ́ ní ọjọ́ iwájú òun ni àwọn agbẹjọ́rò that is lawyer mo fẹ́ jẹ́ àwọn agbẹjọ́rò ní ọjọ́ iwájú ìdí tí mo lè fẹ́ jẹ́ àwọn agbẹjọ́rò lọ́jọ́ iwájú ni pé torí àwọn agbẹjọ́rò mi máa ń gba bribe lọ́wọ́ àwọn èèyàn pé tó bá ti fún ọ ní bribe báyìí bá ti fún ọ ní bí i 4 million báyìí máa ní ẹni yìí o tó bá ti lẹ́yìn fẹ́ lọ prison máa ní ẹni yìí o ẹ̀yẹ́ ṣe kí ni ẹni mi jẹ́ kẹ́ni lọ prison o mi jẹ́ kó ṣe kí ní kòkìlì kan but èmi ò láìkì irú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn so tó yẹ mo ṣe fẹ́ di agbẹjọ́rò. ẹ̀yin fẹ́ jẹ́ kí àwọn ẹlẹ́ṣẹ̀ kọ́ máa lọ láì jìyà ẹ̀ṣẹ̀ wọn ayé yín á dáa bẹ́ẹ̀ dẹ̀ lọ́lọ́run ṣe máa ṣe lágbọ́rọ̀ lọ́hùn. ẹ̀yin Èjìrẹ́ ìwà wo lẹ fẹ́ràn láti máa wù tó jẹ́ wípé ẹ lè ṣe kẹ́ máa wù ìwà bẹ́ẹ̀ ní ọjọ́ kan. èmi o mo fẹ́ràn kí n máa fi nǹkan tọrẹ fẹ́yàn bí a ti ẹni ò bá ní nǹkan lẹ́ẹ̀kí máa fi nǹkan tọrẹ fẹ́yàn. àbẹ́ ẹ̀rọ lọ́hùn bọ́ tó bá jẹ́ mi ni ò ní fún mi o. ó tẹ́ ni ẹ̀tọ́ wa gbọ́ wọ́n ti sọ pé Kẹ́hìndé ni ẹ̀gbọ́n mi Kẹ́hìndé bóyá gbẹ̀gbọ́n mi yẹn kò lè fún mi 5 naira kó má gbà padà and then a lè parọ́ a lè ṣe ká má yà torí kò possible èèyàn máa ń dà sáà ni so kò sí bá ṣe fẹ́ lọ bàrà àwọn àtẹ̀yìn gan ń jà. torí mo notice pé mo wá ń gé mi jẹ láwọn gbà mí so mo sì hàn kó máa ń jà nìyẹn kò sí ká má jà. ìwà wo ni wọ́n wá fẹ́ràn jù. kéèmà o ìwà tí mo fẹ́ràn kí gbogbo wa náà ni mo máa ń wò. kò sí tó jẹ́ wípé ìwé eléyìí òun ni mo fẹ́ràn jù láti máa wò bí hobby báwọn eléyìnbó ṣe máa ń sọ your hobby. nǹkan tí mo fẹ́ràn fún ọ pé mo láìkì kí n máa dá wà pé kí ọmọ kíyàn kúlù brain ẹ̀ tó ń gbà mí gbèmí máa wò pé kí ló ṣe mí tí mo fi dùn mí kan tó fẹ́ sọ mo kàn láìkì máa dá wà kí n kúlù brain tíyàn bá ń pariwo báyìí máa ń bí mi inú mo láìkì máa dá wà kí n kúlù brain sọ. tá lẹ́yìn wá jọ nínú mọ́mí àti dádì. èmi jẹ dádì mi dáadáa. àǹtí mi Táíwò mọ́mì lẹ jọ kí lẹ rí lára mọ́mì tẹ́ fi wò pé mọ́mì ni mo jọ. mọ́mì mi mọ̀ jójó mọ́mì mi ní swat mo ní swat mọ́mì mi máa ń bóyá èmi náà lè máa bóyá. ìwà wo ni dádì máa ń wò tẹ́ fi wò pé dájúdájú bàbá yìí ni mo jọ. dádì mi gentle èmi náà lè gentle. dádì mi wọ̀ kí n dédé bínú kọ́ máa bínú èmi náà mi lè kí dédé bínú. dádì wọ̀ kí dédé máa nà yàn èmi náà lè kí dédé máa nà yàn. àti òfin tẹ dádì mi. àmọ̀ràn wọn lẹ wá ní fáwọn èèyàn tó ń wò yín báyìí
àmọ̀ràn wo lẹ ní fún wọn Àmọ̀ràn àwọn tí olólùfẹ́ yín ta. àmọ̀ràn tí mo ní fún àwọn olólùfẹ́ wa tí wọ́n ní ohùn bíi titi wa àbí tí wọ́n ní another talent. Àmọ̀ràn tí mo ní fún wọn ni wípé kí wọ́n má ṣe pa talent yẹn mọ́ra. Pé tí wọ́n bá ní talent yẹn kí wọ́n show ẹ̀ kí gbogbo èèyàn mọ̀ pé wọ́n ní talent yìí kí wọ́n má bò mọ́ra. Bẹ́ẹ̀ni, mo dẹ̀ fẹ́ fi àsìkò yìí náà fi advice àwọn òbí wa pé tí ẹ bá rí i pé ijó ni ọmọ yìí mọ̀ jó, ẹ má sọ pé bóyá tó bá dàgbà á máa jíjó aṣẹ́wó kìíní kan. Ẹ jẹ́ kó jó ijó ìṣùgbọ́n ẹ má fi ijó yẹn fi lọ sí ìlànà Ọlọ́run. Gbòkè irú ijó báyìí, òkè church ni kò ti máa jó, party ni kò ti máa jó, ṣùgbọ́n òní máa jó àwọn ọmọ ọ̀tá kìíní ẹ̀yẹn. So àwọn tí mo ní fún àwọn òbí wa ni kó má ṣe pa talent mọ́ àwọn ọmọ lára. Kọ́ má ṣe pa tálẹ́ǹtì náà. Àwọn ọ̀dọ́mọdé bíi tí irú àmọ̀ràn wo lẹ ní fún wọn? Àmọ̀ràn tí a ní fún àwọn ọmọdé bíi tiwa náà ni wípé tí wọ́n bá ní ohùn kí wọ́n tàbí tí wọ́n bá ní ẹni ọ̀la tí kí wọ́n má fi ṣe ìgbéraga sí àwọn èèyàn pé èmi kẹ̀ mo bọ́ ṣe ń jò ìwọ òmòjọ́ àbí kí ayé máa ṣe ìgbéraga lórí nǹkan talent Ọlọ́run bá fún wa. Èkejì, ká dẹ̀ má máa pa mọ́ra tàbí gbogbo àfojú gbogbo nǹkan tí a bá rí bí nítorí ìgbòho èèyàn obstacles pé nǹkan tí a bá rí ká fi mọ́ra torí olórin kan sọ pé ṣèbí nítorí ògo ni òun tójú ológo bá rí o nítorí ògo ni. So gbogbo ojú nǹkan ẹ̀gbin tí wọ́n bá rí kí wọ́n pa mọ́ra torí ògo ni. So àmọ̀ràn tí mo ní fún wọn nìyẹn. Àǹtí mi Kẹ́hìndé, àmọ̀ràn lẹ ní fún àwọn ọ̀dọ́ tó wà ń ta. Àmọ̀ràn tí mo ní fún wọn ni wípé tí wọ́n bá ní talent kí wọ́n má ṣe pa mọ́ra. Tó bá dẹ̀ ti ní talent yẹn kọ́ káwọn òbí wọn mọ̀ kó lè má fi ṣe ìgbéraga sí ẹni kejì wọn bí ẹni làkejì wọn. Kọ́ má fi ṣègbéraga. Ẹ wo ọ̀rọ̀ lẹ ti gbọ́ lẹ́nu àwọn èjìrẹ́ ará àsokùn bó tiẹ̀ jẹ́ wípé mo lérò pé ó yẹ kí wọ́n kira wọn délé fún mi àmọ́ tí wọn kò ṣe yẹn ta ló máa kiri kìnnú Táíwò àti Kẹ́mi. Ẹ wo ìyẹn tún dọjọ́ mi ọjọ́ rẹ ìjọ tí bá tún gbé wọn wá sórí ètò Ààrẹ Elédùmarè gbogbo ará ilé ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣeun. Àǹtí mi Táíwò, àǹtí mi Kẹ́hìndé, ẹ̀bùn kékeré tí a ní fún yín rèé. SA Civilium Aluminium lọ ní kí n fún yín wípé ẹ ṣé tá a pè yín tẹ́ ẹ wá ẹ ṣeun a dúpẹ́. Mo lérò pé tá a bá pè yín jọ mí ẹ jẹ wá ní o. Ẹ ṣé gidi gan, ẹ ṣé fún ẹ̀bùn tí ẹ fún wa àti àwọn tí wọ́n gbé ẹ̀bùn fún wa lórúkọ Jésù ibi tí wọ́n ti ń mú kò ní gbẹ ọwọ́ wọn dẹ̀ ní kan ìsàlẹ̀ àpò. Ẹ ṣé gidi gan fún ìfẹ́ tí ẹ fún wa. Àmín Jésù. Gbogbo ará ilé ẹ ṣé mo dúpẹ́. Ẹ̀yin èjìrẹ́ ẹ jẹ́ ká kọrin ká fi ṣe lọ fáwọn ènìyàn lórí Ààrẹ Elédùmarè. Nígbà tó ògo mi bá dé, nígbà tó ògo mi bá yọ, má jẹ́ fẹ̀yìntì sunkún ọmọ o, má jẹ́ fẹ̀yìntì sunkún mi o. Nígbà tó ògo mi bá dé, nígbà tó ògo Ébẹ́lì dé, nípa Ébẹ́lì lójijì, nígbà tó ògo Nábótì jáde tán, Jésíbẹ́lì gbọ̀gbà àjàrà dànù lọ́wọ́ ẹ̀. Nígbà tó ògo Mọ́dékáì dé, Ámánì gbìyànjú láti dojú ògo rẹ̀ bólẹ̀. Èrò ikú Támánì gbà sí Mọ́dékáì kó má lè rógo lò, ó padà forí ara rẹ̀ gbé. Nígbà tó ògo mi bá dé, nígbà tó ògo mi bá yọ, má jẹ́ fẹ̀yìntì sunkún ọmọ o, má jẹ́ fẹ̀yìntì sunkún mi o. Nígbà tó ògo mi bá dé. Mo lérò pé ẹ gbádùn àwọn èjìrẹ́, ẹ gbádùn ohùn wọn, ẹ gbádùn ọ̀rọ̀ tí wọ́n sọ, ẹ gbádùn orin tí wọ́n kọ pẹ̀lú. Mo mọ̀ pé ẹ tún máa wò pé ìjọ́ wo nìyá rẹ̀ ó tún gbé àwọn èjìrẹ́ wá sórí ètò. Ẹ wò ẹ fọkàn balẹ̀ láìpẹ́ láì jìnà máa tún gbé wọn wá sórí ètò Ààrẹ Elédùmarè. Òun ni ká jẹran pẹ́ lẹ́nu ṣùgbọ́n òfò fún ò jẹ́. Ẹ wo gbogbo ẹ̀yin aráalé ó tún dìgbà kan náà. Ó di ọ̀sẹ̀ tó ń bọ̀ lágbára Ọlọ́run tá a tún nípàdé ayọ̀
àwa láò máa wá, ẹ̀yin láò máa bá, ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di. Ó dàbọ̀.